àlọ́ mi àlọ́. Àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́ mo tún gbèdé o. Àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́, àlọ́ mi àlọ́ mo tún gbèdé o. Ẹ̀ka lẹ́lẹ́ o, ẹ sì kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Àyọkà àròtọ̀ orí ètò tá a ti ń gbé àṣálẹ́ káàárọ̀ oòjíire ga. Àyọkà àròtọ̀ àyọkà àròtọ̀ ńlẹ̀tò tí ń gbé àṣà àtìṣe ọmọlẹ̀ káàárọ̀ oòjíire ga lẹ́yìn odi. DNC rédíò ńlá àyọkà àròtọ̀ ní tí ń jáde sí gbogbo etí ẹ̀yin olólùfẹ́ wa, pàápàá ẹ̀yin ọmọlẹ̀ káàárọ̀ oòjíire tí ń bẹ nílé àti tí sì ń bẹ lẹ́yìn odi. Ètò àyọkà àròtọ̀ bẹ̀ láti mú kókó náà láti mú àkójọpọ̀ ìròyìn àti mú wá sí gbogbo etí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn tó bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọ̀sẹ̀, orí ètò àyọkà àròtọ̀ láti kó gbogbo rẹ̀ jọ tá a sì wá mú wá fún yín láti fi tara wa lólobó. Yorùbá bọ̀ wọ́n ní etí ọba ńlé etí ọba lóko, èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Orí ètò àyọkà àròtọ̀ náà láti ń gbé òwe ilẹ̀ Yorùbá lárugẹ. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ibẹ̀ láti mú àwọn òwe ilẹ̀ Yorùbá àmú wọn wá, a sì pàrú òwe bẹ́ẹ̀. A sàsìkò tí wọ́n máa lórí òwe ọ̀hún àti lórí pàápàá irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tí Yorùbá fi ń pàrú òwe ọ̀hún. Orí ètò àyọkà àròtọ̀ ńlẹ́ ti gbọ́. Orí ètò àyọkà àròtọ̀ náà láti mú ìwé àkàgbádùn wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Fún gbogbo àwa tá a gbọ́ Yorùbá àti gbogbo àwa tó ṣe wípé àjọ olólùfẹ́ èdè Yorùbá ibikíbi tá a bá wà lẹ́yìn odi, à ń mú wá fún gbádùn wa ìwé àkàgbádùn abala ìwé àròsọ abala ìtàn àròsọ. Ibẹ̀ láti mú ìwé oríṣiríṣi táwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn òǹkọ̀wé Yorùbá, ìwé oríṣiríṣi tí wọ́n ti kọ abala ìwé ìtàn àròsọ láti mú wá lórí ètò àyọkà. Ìyàwó dùn lọ́sìngín, ọkọ tún mi gbé. Ọjọ́ náà rèé bí àná tí Adéyínká Adéwálé ọmọ wọn Lára Èkìtì díyàwó Samson Adéwálé, ojúlówó ọmọ wọn níjẹ̀bú Rẹ́mọ, Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì jọ. Ìgbéyàwó jóòní ti wá pọ́dún mẹ́wàá o, ẹ wá bá wọn yọ̀. Ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard, Irving, Texas. MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night ti tọkọtaya Adéwálé. Ẹ pè MJA Boutique lórí aago.
orí ètò àyọkà àròtọ̀ náà la sì wà ní DNC rédíò nẹ́tíwọ̀kì ló ṣe bí ẹni lọ fẹ́rẹ́fẹ́ nẹ́tíwọ̀kì ló ṣe bí ẹni lọ fẹ́rẹ́fẹ́ torí wípé orí íńtánẹ́ẹ̀tì ní DNC rédíò wà orí ayélujára ní DNC rédíò wà bẹ́ẹ̀ láti ló jẹ́ aláǹfààní àti máa gbọ́ wá káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tọ́bọ̀ òkè filé ayé sọlẹ̀ lé lórí. orí ètò àyọkà àròtọ̀ gẹ́gẹ́ bá a ti ń bá a bọ̀ abala ìwé ìtàn àròsọ lórí ètò àyọkà àròtọ̀ ibẹ̀ láti máa wọn ìwé táwọn òǹkọ̀wé lóde àwọn òǹkọ̀wé èdè Yorùbá lóde Nàìjíríà tí wọ́n ti kọ bóyá irúfẹ́ òǹkọ̀wé bẹ́ẹ̀ ó sì wà láyé àbótí ẹ̀ ti sílẹ̀ búra bí aṣọ àmọ́ àwọn irúfẹ́ àwọn ìwé bẹ́ẹ̀ wá á sì máa kà á fún gbádùn gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ DNC rédíò gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Oòduà ẹ̀yin ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire tá ń bẹ nílé àti tá ń bẹ lájò níbi gbogbo tá a wá sí ajé lọ àti fún àwọn ẹ̀jẹ̀ sọmọ Yorùbá ṣùgbọ́n tó ṣe wípé ẹ̀nífẹ̀ẹ́ sédè Yorùbá ètò àyọkà àròtọ̀ lètò tí í sí ní létí àmúṣẹ́yá ńlá pètò àyọkà àròtọ̀ torí wípé ọ̀sán gànrígànrí ni wọ́n wà lórílẹ̀‐èdè ibòmíì tí wọ́n ti ń gbádùn ètò àyọkà àròtọ̀ bàbá wa gbétò àyọkà àròtọ̀ tá à ń gbọ́ DNC rédíò àmúṣẹ́yá ni yóò sì máa rán ni létí àṣà àtìṣe yóò sì máa rán ni létí ilé yóò máa rán ni létí àṣà àtìṣe ilẹ̀ Yorùbá àṣà àtìṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire bàbá wa tún wá pètò àyọkà àròtọ̀ tá a bá pè ní àmóòrùndùn aago 9 ti lù báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a wà aago 9 ti lù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sì ń gbádùn ètò àyọkà àròtọ̀ tí wọ́n rà fẹ̀yìn lélẹ̀ lórí àga àgbántara àga lórí amòsí àbí àṣà bàbá mi àbí lórí aráfẹ̀yìnlélẹ̀ lórí bẹ́ẹ̀dì àrọ̀rá ń gbádùn ètò àyọkà àròtọ̀ àmóòrùnyá ètò àyọkà àròtọ̀. Akínwọ̀nú ọ̀la Olúwaṣèyí Èròkún ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé mo tó ti dé lọ́sẹ̀ lórí ètò àyọkà àròtọ̀ èmi ti dé n ò ní kó lóko ọmọ roko ẹ̀ka àjẹsẹ̀ tán ni mo ti dé n ò ní kọ́ lọ́nà ọmọ yẹ̀nà ẹ̀sà ìjà parí ètò àyọkà àròtọ̀ mọ́ torí pé Yorùbá ló bọ̀ tí wọ́n sọ wípé wọ́n ní mòdémòdé ń tewé adé mo bọ̀ ń tẹ̀ bòyè adé lọ́sẹ̀ yìí a sì tún bẹ́yìn olólùfẹ́ ètò àyọkà àròtọ̀ àwa fún gbogbo ìbà àfìfọ́ lọ́wọ́n ba tòrò lọ́ba tó ṣe wípé bọ́ bá sì kò sẹ́ni tó lè tí bẹ́mi tí máa wí tó bá tí kò sì sẹ́dá ayé kan tó lè ṣí padà ọba tó ní kéèmí mú wa kó sì máa jáde ká sì máa mí ọba tó ní pé ká sì máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ ọba tó sọ wípé ká sì la ẹnu wa gbòòrò kọ́rọ̀ ó sì máa jáde jẹ́ kábíyèsí rẹ o Ọlọ́run ọba ká tó wá bọ́ sí abala àkójọpọ̀ òròyìn tó jẹ́ abala àkọ́kọ́ lórí ètò àyọkà àròtọ̀ ẹ̀jẹ̀ délé àgọ́dọ̀ náà ẹ̀jẹ̀ dókè lọ́nà ẹ̀jẹ̀ dẹ́ka àpolówó ọjà wa náà bàbá wa padà dé ká wá bọ́ sí abala àkójọpọ̀ òròyìn ẹ̀jẹ̀ délé àgọ́dọ̀ náà kò ń bọ̀. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-65
27 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ distinct furniture 952-212-6527 distinct furniture ìlú létò rẹwà lẹ́lẹ́dùmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ Yorùbá tó gbọ̀ngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada ní London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. ìyàwó dùn lọ́sìngí ọkọ tún mi gbé ọjọ́ náà rí bí àná tí Adéyínká Adéwálé ọmọ wọn lára Èkìtì díyàwó Samson Adéwálé ojúlówó ọmọ wọn níjẹ̀bú Rẹ́mọ Ìjẹ̀bú lọ́kọ̀ Èkìtì jọ ìgbéyàwó jóni tí wàá pọ́dún mẹ́wàá o ẹ wá bá wọn yọ̀ ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard Irving, Texas MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya Adéwálé ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829 aago 8 alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀ tìlù orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹ̀bùtù àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain AKT àlàyé tó ń bùgá àti earthquake Alanta láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijọ́ àtìlù yẹ tọkọtaya Adéwálé sí ọba Kírímísí ọba of Atlanta Georgia ní father of the day on behalf of DNC radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà mo kí tọkọtaya Adéwálé ẹ kú oríire. ó ń ṣe lóòrọ̀ I can just stop thinking about you my love. Easy motion tourist. Easy motion tourist. Abba Jolly Skalala. Abba Jolly Skalala. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ asòfin wọ́n bínú jáde nílé ìgbìmọ̀ nígbà tí àwọn asòfin fòǹtẹ̀lù yíyan Musiliu Ọbaníkòró gẹ́gẹ́ bí.
a gbọ́dọ̀ pa ìwà ìbàjẹ́ kú fínfín. Buhari ló sọ bẹ́ẹ̀. Awuyewuye lórí ọ̀rọ̀ ìpè látorí fóònù láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Morocco. Ẹgbẹ́ òṣèlú APC ké sí ààrẹ Goodluck Jonathan láti sọ bọ́rọ̀ ti jẹ́ gan fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ agbésùmọ̀mí Boko Haram gba ìdánilẹ́kọ̀ọ́ níbùdó ICC. Goodluck Jonathan ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ ti sọ wípé òun ò pa àṣẹ fún àjọ INEC o láti tún ìwé ìdìbò tẹ̀. A mú wá fún lẹ́kùnrẹ́rẹ́. Buhari kò lè gbógun ti ìwà àbàjẹ́. Irọ́ ló ń pa. Àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ló sọ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ láìpẹ́. Jonathan àti Buhari ó yẹ kí wọ́n dìjọ dá ìjọba alájùmọ̀jọṣe sílẹ̀ ní o. Ben Iwabuese àtàwọn kan ló sọ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Morocco pé aṣojú orílẹ̀-èdè náà sórílẹ̀-èdè Nàìjíríà padà wálé lẹ́yẹ òsọ́kà. A mú wá fún lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó mójútó ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga yunifásítì fi èsì ìdánwò jáàmbù síta láàrin wákàtí 24 tí wọ́n jókòó ṣe ìdánwò ọ̀hún. Pásítọ̀ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ nítorí ẹ̀sùn panṣágà. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ìròyìn ọ̀hún.
gbami ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n bínú jáde kúrò nílé ìgbìmọ̀ nígbà tí àwọn ìgbìmọ̀ fi òǹtẹ̀ lù yíyan Musiliu Ọbaníkòró gẹ́gẹ́ bí mínísítà. Musiliu Ọbaníkòró òun ló jẹ́ mínísítà fún ètò ààbò ní ìpínlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá tún di wípé ìjọba Goodluck Jonathan ó tún fi orúkọ rẹ̀ sílẹ̀ láàrin àwọn mẹ́sàn-án sí ilé ìgbìmọ̀ síwájú ilé ìgbìmọ̀ asòfin láti yẹ̀ wọ́n wò fínífíní bóyá wọ́n kójú òṣùwọ̀n mínísítà lédè Nàìjíríà nígbà tí olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà David Mark òun ló fi òǹtẹ̀ lù tó sì sọ wípé kò sí ohun tó burú nígbà tí àwọn ọmọ ìgbìmọ̀ tí ó pọ̀ ju tí àwọn ọmọ ìgbìmọ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó pọ̀ jù ti fi ọwọ́ sí i láti jẹ́ kí Musiliu Ọbaníkòró ó di mínísítà ó sì fi òǹtẹ̀ lù ú. Ní kété tí ó ṣe èyí awuyewuye bẹ́ sílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó sì wà nílé ìgbìmọ̀ asòfin wọ́n bínú jáde kúrò nílé ìgbìmọ̀ asòfin. A gbọ́dọ̀ pa ìwà àbàjẹ́ run fínfín lórílẹ̀‐èdè Nàìjíríà. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ajagunfẹ̀yìntì Muhammadu Buhari òun ló sọ bẹ́ẹ̀ níbi ìkéde ibi ìpolongo ìbò tó wáyé ní ìlú Port Harcourt lọ́jọ́ Àlàmísì tó kọjá. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ṣàpèjúwe ìwà ìbàjẹ́ gẹ́gẹ́ bí akùdé tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìdí rẹ̀ ni ohun gbogbo fi dẹnu kọlẹ̀ tí ó sì jẹ́ pé àtàrí ìwà ìbàjẹ́ ni ní àìríṣẹ́ṣe ti wà ló sì wọlé fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ohun amáyédẹrùn tó yẹ kí ìjọba ó pèsè fún ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé ìwà àbàjẹ́ kò jẹ́ kí ìjọba tó wà lóde kó lè pèsè ohun amáyédẹrùn bẹ́ẹ̀. Dípò bẹ́ẹ̀ owó tó yẹ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ wípé òun ni owó tó yẹ kí ìjọba ó lò láti fi pèsè ìgbé ayé ìdẹ̀rùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ń kó sí àpò ara wọn. Ìdí nìyí tó fi jẹ́ wípé orúkọ rere tó lédè Nàìjíríà ní àti ògo tí àmọ́ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ṣe di wípé ó di ohun tí ògo náà wọmi. Ó wá ṣèlérí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi ìkéde ìbò náà láti sọ fún wọn wípé tí òun bá lè wọlé nínú ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà, tí wọ́n bá lè dìbò fún òun tí òun sì wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, òun ní ohun tí ó kọ́kọ́ mójútó òun ni láti rí wípé ìwà ìbàjẹ́ kú fínfín, nítorí wípé tí ìwà ìbàjẹ́ ò bá kú lórílẹ̀-èdè Nàìjíríà tàbí tí orílẹ̀-èdè Nàìjíríà ò bá pa ìwà ìbàjẹ́ run, ìwà ìbàjẹ́ ó ti ṣetán láti gbẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà.
òṣèlú APC ti ké sí ààrẹ Goodluck Jonathan láti bọ́ síta gbangba ó sì sọ bí ọ̀rọ̀ ti rí gan lórí ọ̀rọ̀ awuyewuye tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ bíbára ẹni sọ̀rọ̀ láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan àti ọba aláyé ti ìlú Morocco láti pé kí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wá ké sí Goodluck Jonathan láti jáde síta gbangba láti sọ bí ọ̀rọ̀ náà ti rí gẹ́lẹ́ torí wípé ojú tí wọ́n fi ń wo orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé òpùrọ́ ìní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó sọ ọ̀rọ̀ náà ó ní alága fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Lai Muhammed òun ló sọ ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tó fi síta ló sọ wípé ọ̀nà kan ṣoṣo tí orílẹ̀-èdè Nàìjíríà fi lè wẹ̀ kó sì yẹn kànkàn kó sì ṣe àfọ̀mọ́ lórí awuyewuye ọ̀hún òun ni kí ààrẹ Goodluck Jonathan fúnra ara rẹ̀ ó bọ́ sí ìta kó sì jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé kó mọ bí ọ̀rọ̀ náà ti rí gan. Ó ní ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí èèyàn lè bò mọ́lẹ̀ tàbí kí ẹnìkan fi ọwọ́ mú ní ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ nítorí pé látàrí ọ̀rọ̀ yìí ní orílẹ̀-èdè Morocco ṣe pé aṣojú orílẹ̀-èdè náà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà padà wípé orílẹ̀-èdè Morocco kò ṣetán láti ṣe ohunkóhun papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà látàrí ipò àìlèfọkàntán tí ààrẹ orílẹ̀-èdè náà wà látàrí ìwà àìlèfọkàntán àti ìwà òpùrọ́ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà hù nípa sísọ wípé òun bá ọba aláyé orílẹ̀-èdè Morocco sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì jẹ́ wípé irọ́ pátá ìlọ̀rọ̀ náà já sí. Ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ń gba ìdánilẹ́kọ̀ọ́ ní ibùdó ISIS. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan òun ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Goodluck Jonathan nígbà tó ń bá ikọ̀ oníròyìn Voice of America sọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ wípé ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ní iṣẹ́ ìwádìí ti fi hàn gbangba wípé wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ ní ibùdó ISIS. Ó sọ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ó fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ìrànlọ́wọ́ owó ń wá fún àwọn ikọ̀ Boko Haram láti ọ̀dọ̀ ikọ̀ agbésùnmọ̀mí ISIS àti wípé àwọn ohun ìjà olóró ń wọlé fún wọn látọ̀dọ̀ wọn ṣùgbọ́n ìjọba òun kò lè sọ pàtó iye owó tàbí iye nǹkan ìjà olóró tí wọ́n rí gbà.
ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó ó ti sọ wípé òun ò pa àṣẹ fún àjọ INEC láti lọ tẹ ìwé ìdìbò mìíràn o. ìdí látàrí ilé ẹjọ́ sọ èyí látàrí awuyewuye tó ń lọ káàkiri gbogbo ìlú nígbà tí ẹgbẹ́ òṣèlú tuntun tí orúkọ ẹgbẹ́ òṣèlú náà jẹ́ Young Democratic Party fi ẹ̀sùn sọ wípé bọ́ sí ìta gbangba tí wọ́n sì pe ìpàdé oníròyìn láti sọ fún gbogbo aráàlú wípé ilé ẹjọ́ ti pàṣẹ kí àjọ INEC kó fi orúkọ ẹgbẹ́ òṣèlú náà sínú ìwé ìdìbò kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó lè bá ráàyè láti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà, tàbí kí àjọ INEC kí wọ́n sún ọjọ́ ìdìbò síwájú. Ilé ẹjọ́ ti wá sọ wípé irọ́ pátágbà ni ọ̀rọ̀ náà o, wípé ilé ẹjọ́ ò pa àṣẹ kankan fún àjọ INEC láti tún ìwé ìdìbò tẹ̀ tàbí láti rí i dájú pé ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún kópa nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ ilé ẹjọ́ gíga ọ̀hún Ahmed Muhammad ó wá sọ wípé alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní láti farahàn níwájú ilé ẹjọ́ ó sì dárúkọ gbogbo àwọn tó wà níbi ìpàdé oníròyìn ọ̀hún. Buhari ò lè gbógun ti ìwà àbàjẹ́ o, irọ́ pátá ló ń pa. Àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ló sọ bẹ́ẹ̀. Àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti fi àtẹ̀jáde síta nígbà tí wọ́n sọ wípé gbogbo ìpolongo tí olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC tó ń polongo káàkiri níbi ibùdó polongo ìbò rẹ̀ wípé tí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun ò gbógun ti ìwà àbàjẹ́, òun sì rí dájú pé ìwà àbàjẹ́ di àfẹ́yìn tẹ́gùn fi sọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti wá sọ wípé irọ́ pátá ni o, wípé ojú àná ẹni ajagun fẹ̀yìntì Muhammadu Buhari fi ń wo òkú, ẹni tó bá sì fojú àná wò kú ẹ̀bọ̀rọ̀ bọ̀rú rẹ̀ ló bọ̀rú wọn lásán ni o. Wọ́n sọ wípé ìgbà tí ajagun fẹ̀yìntì Muhammadu Buhari tó dìtẹ̀gbà ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ológun, ojú ìgbà náà ló sì fi ń wo orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n á tún fi kún nínú àtẹ̀jáde náà wípé ọ̀pọ̀lọpọ̀ aburú ní gbígbà ìjọba tí Buhari gba ìjọba lọ́dún 1984 ló kó bá orílẹ̀‐èdè Nàìjíríà, torí wípé ohun tí ò da pátápátá, ìwà burúkú pátá òun ni Buhari hù sí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà, ààrẹ Shehu Shagari àti igbákejì rẹ̀ Alex Ekwueme. Wọ́n tún wá fi kún nínú àtẹ̀jáde náà wípé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti ìkówójẹ kan gómìnà ìpínlẹ̀ Ondo nígbà náà, olóyè Adékúnlé Ajásin, nígbà tí ó sì ti bàbá náà mọ́lé. Wọ́n wá ń ké sí ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn ò lòdì wípé àwọn lòdì sí sísún tí ìjọba sún ọjọ́ ìdìbò sẹ́yìn, ṣùgbọ́n báyìí àwọn ti ṣetán láti figagbága pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Àmọ́ ohun tí àwọn ń sọ òun ni wípé ẹni tí ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ, ọjọ́ orí rẹ̀ àti ìlera rẹ̀ kò lè gbé gbogbo akitiyan tó wà wájú rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó bá tiẹ̀ ṣeéṣe tó sì wọlé nínú ìbò ààrẹ. Wípé wọ́n sọ wípé nígbà tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ṣe ìjọba gẹ́gẹ́ bí ààrẹ ológun, wípé òun gangan fúnra rẹ̀ kìí ṣe òun ni ó ń ṣàkóso nígbà náà, torí pé ìjọba ọ̀hún
ní jẹ́ ìjọba Buhari ìdí àgbọn tí gbogbo èèyàn sì mọ̀ dájú wípé ọ̀gágun ìdí àgbọn ló ń ṣe ìṣàkóso nígbà náà lọ́hùn-ún. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Project Nigeria Movement lábẹ́ àkóso olóyè Ben Iwabuesi ó ti ké sí ààrẹ Goodluck Jonathan àti ajagunfẹ̀yìntì Muhammadu Buhari láti jọ darapọ̀ láti gbé ìjọba alájùmọ̀jọṣe kalẹ̀ láàrin ẹnikẹ́ni wọn tó bá jáwé olúborí nínú ìdìbò ààrẹ tí ń bọ̀ lọ́nà. Ben Iwabuesi ó sọ nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ náà fi síta lẹ́yìn ìpàdé oníròyìn wípé bí ó ṣe ààrẹ Goodluck Jonathan ló wọlé gẹ́gẹ́ bí ààrẹ tàbí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ó sọ wípé kí àwọn méjèèjì kí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n sì mú àwọn tí yóò bá wọn ṣèjọba bíi mínísítà nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì. Ó sọ wípé pẹ̀lú ìpolongo òbò tí ààrẹ Goodluck Jonathan ṣe àti ìlérí tí ó ṣe lásìkò ìpolongo òbò rẹ̀ pẹ̀lú ìlérí tí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí òun náà ń ṣe lásìkò ìpolongo òbò, ó ní dájúdájú àwọn méjèèjì ni wọ́n jọ ní ìpinnu rere àti ètò rere fún orílẹ̀-èdè Nàìjíríà. Yóò wá dára tí àwọn méjèèjì bá lè dìjọ parapọ̀ tí wọ́n sì gbé ìjọba alájùmọ̀ṣe kalẹ̀. Èyíkéyìí tí ò bá wọlé nínú àwọn méjèèjì, bóyá ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ni tàbí ààrẹ Goodluck Jonathan, ó wá sọ wípé kí àwọn méjèèjì, kí ẹnikẹ́ni tó bá wọlé nínú àwọn olùdíje méjèèjì kí wọ́n má ṣe gbẹ́ ẹnìkejì rẹ̀ lẹ́sẹ̀ tàbí wá ẹ̀sùn sí ẹnìkejì rẹ̀ lẹ́sẹ̀, bí kò sí wípé kí wọ́n jọ fọwọ́pọ̀ láti túkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. Orílẹ̀-èdè Morocco ó ti pe aṣojú orílẹ̀-èdè náà tó wà lórílẹ̀-èdè Nàìjíríà padà lẹ́yẹ òsọ́kà látàrí awuyewuye lórí ọ̀rọ̀ ó ṣe àbáraẹnisọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fóònù láàrin ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan àti ọba aláyé ilẹ̀ Morocco Mohammed lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Orílẹ̀-èdè Morocco sọ wípé kò sí ìgbà kankan tí ààrẹ Goodluck Jonathan tí ó bá ọba ilẹ̀ Morocco sọ̀rọ̀ lórí fóònù. Wọ́n ní lóòótọ́ ni ààrẹ Goodluck Jonathan gbìyànjú láti fi ìwé pe ọba ilẹ̀ Morocco, ṣùgbọ́n ọba ilẹ̀ Morocco ó rí ìpè náà gẹ́gẹ́ bí èyí tó ní ọwọ́ kan òṣèlú nínú, ó sì kọ ìpè náà jálẹ̀. Ó wá já ìlẹ̀jà lẹ́nu fún orílẹ̀-èdè Morocco nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wá sọ káàkiri wípé òun bá ọba ilẹ̀ Morocco sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kódà ó fi kún wípé ọba ilẹ̀ Morocco lásìkò náà kò sí ní orílẹ̀-èdè Morocco, orílẹ̀-èdè míì ló wà, ibẹ̀ ni àwọn sì ti bára wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fóònù. Ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ̀rọ̀ tó bí orílẹ̀-èdè Morocco nínú. Wọ́n wá fi ojú láìpí wọ́n sì fi wo ààrẹ Goodluck Jonathan
àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ìdí nìyí tí orílẹ̀-èdè Morocco wá sọ wípé kí aṣojú orílẹ̀-èdè ọ̀hún kó padà sí orílẹ̀-èdè Morocco lẹ́yẹ òsọkà. Àyípadà rere ó ti dé bá ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àjọ tó ń ṣe kòkárí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga yunifásítì fi èsì ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ jókòó ṣe síta láàrin wákàtí 24 tí wọ́n jókòó ṣe ìdánwò ọ̀hún. A ó sì rántí wípé àjọ jambu ni ó ti ń lo ẹ̀rọ ayárabíàṣá láti fi ṣètò ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga. Ìgbà àkọ́kọ́ sì nìyí tí àjọ jambu tí wọ́n lo ẹ̀rọ ọ̀hún. Nínú àtẹ̀jáde tí àjọ jambu wá fi síta fún àwọn akọ̀ròyìn, ó fi síta wípé àṣeyọrí ó ní ẹ̀rọ ayárabíàṣá náà jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. A sì rántí wípé ní àjọ INEC tí àjọ jambu tí wọ́n bá ṣètò tí àjọ jambu bá ṣe ètò ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga yunifásítì tí ó bá yá pátápátá fún èsì ìdánwò náà láti jáde, ni yóò jẹ́ oṣù 3 tàbí ó tún jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní báyìí àjọ jambu náà ti wá àjọ jambu náà ti wá ṣe àgbékalẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí ó ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti fi máa ṣètò ìdánwò láti wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásítì. A sì rí wípé èyí yọrí sí rere torí pé èsì ìdánwò náà tí wọ́n ṣe láàrin wákàtí 24 ni àjọ jambu fi èsì ìdánwò ọ̀hún síta fún àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó ṣe ìdánwò ọ̀hún. Ìròyìn ìtàfikásẹ̀ abala àkójọpọ̀ ìròyìn lẹ̀ lọ́sẹ̀ yìí ló sọ wípé pásítọ̀ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ látàrí panṣágà ṣíṣe. Pásítọ̀ kan ní ìlú Èkó tí ilé ìjọsìn rẹ̀ wà ní ìpínlẹ̀ Èkó ló ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ kọ̀kọ̀kọ̀ tó wà lórílẹ̀ Agége ní ọjọ́rú tó kọjá. Pásítọ̀ ọ̀hún ó fi ẹ̀sùn pásítọ̀ ọ̀hún tí ó jẹ́ ọmọ ọdún mọ́kàndínláàádọ́ta ló fi ẹ̀sùn kan ìyàwó rẹ̀ wípé ìyàwó òun ṣe àgbèrè pẹ̀lú pásítọ̀ akẹgbẹ́ òun. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun fìwé pé pásítọ̀ akẹgbẹ́ òun wá láti ìlú Ìbàdàn wá sí ibi ìsọjí tí òun ṣe nílé ìjọsìn òun. Ṣùgbọ́n kété tí pásítọ̀ òun ti dé ni ìyàwó òun ti ń wò ó tó sì ń ṣẹ́jú sí i. Òun wá rí i pé ó dàbí wípé ìyàwó òun ní ìfẹ́ kọ̀kọ̀ sí pásítọ̀ ọ̀hún. Nígbà tí pásítọ̀ Jáàkì tó ń sọ̀rọ̀, ó ní Kéètì yìí tó jẹ́ ìyàwó rẹ̀, ó ń ṣáájú sí pásítọ̀ ẹgbẹ́ òun tí ó sì ń wò ó léraléra ní àìṣẹ́jú. Ọkàn òun wá sọ fún òun wípé ohun burúkú kan ó fẹ́ ṣẹlẹ̀ láàrin ìyàwó òun àti pásítọ̀ náà.
ṣùgbọ́n òun ò fi ojú ọ̀dọ̀ ọbẹ̀ wòran ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún òun láti ìgbà tí pásítọ̀ òun ti padà sí ìlú Ìbàdàn ọjọ́ kejì ọjọ́ náà ni ìyàwó òun náà ti pòórá nílé tí òun ò sì gbúrò rẹ̀. Òun wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ òun sì lọ sí ìlú Ìbàdàn níbi tí ṣe ibùgbé pásítọ̀ òun sì bá ìyàwó òun pẹ̀lú rẹ̀. Òun ní láti ìgbà náà ló ti jẹ́ wípé ségesège ẹni ìyàwó òun ṣe tó sì jẹ́ wípé àrídájú ń bẹ wípé ìyàwó òun àti pásítọ̀ akẹgbẹ́ òun yìí wọ́n jọ ń ṣe panṣágà ní bòńkẹ́lẹ́. Ibi la rí mọ lọ́sẹ̀ yìí lábala àkójọpọ̀ ìròyìn. Ọ̀sẹ̀ tí ń bọ̀ láti mú àkọ́tún àwọn ìròyìn tó jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti mú wá fún lórí ètò Àyọkà Àròtọ̀. Ire o. mo tún gbọ́rọ̀ àgbàdé o. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí á ṣe lọ́jọ́ alẹ́. Ẹ káàbọ̀ padà sórí ètò Àyọkà Àròtọ̀. Ètò Àyọkà Àròtọ̀ ní DNC rédíò. Orí ayélujára gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, orí ayélujára ní DNC rédíò wà. Bẹ́ẹ̀ bá ti lọ sí wẹ́bsáìtì wa www.distinctradio.com. Kétékété lẹ́ẹ̀mọ́ gbọ́ DNC rédíò. Tẹ́sí máa jẹ gbádùn ètò Àyọkà Àròtọ̀. DNC rédíò àtúnwà lórí TuneIn app, à ń bẹ lórí Android, a wà lórí BlackBerry World, a sì wà lórí a sì ń bẹ lórí iTunes. Bẹ́ẹ̀ bá wá fẹ́ máa gbọ́ DNC rédíò látòrí fóònù yín 857-232-0137 òní nọ́mbà tẹ́ pè. Bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà tí mo pè DNC rédíò lẹ́ẹ̀jà sí, ẹ sì láǹfààní àti máa gbọ́ wa. Abala tá a bọ́ sí lórí ètò Àyọkà Àròtọ̀ ńlá pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ńlá bọ́ sí lórí ètò Àyọkà Àròtọ̀. Abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ńlá tí ń pa òwe lẹ̀ Yorùbá, tá a sì fún ẹ̀yin aráalé láǹfààní láàrin ìṣẹ́jú kan sí méjì bàbá rẹ̀ tó lè pè wọlé tó lè bá wa parí òwe ọ̀hún
tó sì lè bá wa sọ àkókò àbí ìgbà tí àwọn Yorùbá tí wọ́n máa lórí òwe ọ̀hún. Bàbá rí ẹ̀pù wọlé láàrin ìṣẹ́jú kan sí méjì. Òwe tá a mú wá lọ́sẹ̀ yìí, òwe Yorùbá ọ̀hún ló sọ wípé orí yeye ní mògún, orí yeye ní mògún. Bí Yorùbá bá pa òwe ni Yorùbá bá sọ pé orí yeye ní mògún, ibì kan lòwe ọ̀hún parí sí. Ìbẹ̀rẹ̀ òwe ọ̀hún, ṣùgbọ́n orí ibi òwe ọ̀hún parí sí. Bàbá wa rí ẹ̀ tó lè pè wọlé láàrin ìṣẹ́jú kan sí méjì. Bàbá rí ẹ̀ tó lè pè wọlé tó lè bá wa parí òwe ọ̀hún. Ó sì sọ̀gbà tí àwọn Yorùbá tí wọ́n máa parí òwe ọ̀hún àti irú ìṣẹ̀lẹ̀ àti irú àkókò tí bá a ṣẹlẹ̀ tí Yorùbá ti parí òwe orí yeye ní mògún. Bàbá rí ẹ̀ pè wọlé láàrin ìṣẹ́jú kan sí méjì. Bàbá wa rí ẹ̀ pè wọlé, á parí òwe ọ̀hún, á sì rọra yìnyín náà rẹ̀ ní fẹ́rẹ́fẹ́. Ẹ jẹ́ dókè lọ́nà. Ẹ lè pè wá bí bórin bá ń lọ lọ́wọ́, ẹ lè pè wọlé. Bẹ́ẹ̀ bá pè wọlé, wọ́n kọ̀nẹ́ẹ̀tì yín pẹ̀lú mi láti ilé agodo. À á sì láǹfààní àti gbọ́ra wa. Orí yeye ní mògún, òwe tá a mú wá lọ́sẹ̀ inú lórí ètò Àyọkà Àròtọ̀. Mo tún ń bọ̀ ná. ẹni ń ṣeré kó múra sílẹ̀. ẹni ṣèkà tó múra síta àtọrẹ àti ìka ikọ̀ ò níbẹ̀. ènìyàn ò fẹ́ ní fọ̀rọ̀ bí òṣòrí ẹni. ẹ̀dá tó rọ fọn ìka fọmọ́lá kejì. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ẹ má mà ṣe o ìkà ò sunwọ̀n. ẹ má mà ṣe o ìkà ò dáa. Ẹ tún káàbọ̀ padà sórí ètò Àyọkà Àròtọ̀. Orí yeye ní mògún, ìpín àìṣẹ̀ ló pọ̀. Bí Yorùbá ti pòwe ọ̀nà, Yorùbá ní orí yeye ní mògún, ìpín àìṣẹ̀ ló pọ̀. Bí Yorùbá bá pa òwe orí yeye ní mògún, ó ní tí ó ṣẹlẹ̀ nírú àkókò ọ̀hún kí Yorùbá tó parú òwe bẹ́ẹ̀. Ó ní tí Yorùbá fẹ́ fàyọ kó tó di wípé Yorùbá parú òwe orí yeye ní mògún, ìpín àìṣẹ̀ ló pọ̀. Bàbá wa ẹ̀já tú òwe ọ̀hún, ẹ̀já tú díẹ̀, ẹ̀já ra tú díẹ̀. Bàbá sọ wípé mògún, ìyẹn ò ní wípé ibi tí wọ́n ti ń bọ Ògún, 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 ibi tí wọ́n ti ń bọ Ò
wọ́n ti ń bọ Ògún. Òòṣà kan ní jẹ́ Ògún nílẹ̀ Yorùbá. Òòṣà kan ìní jẹ́ Ògún. Ibi tí wọ́n ti wá máa bọ Ògún, tí wọ́n ti máa bọ òòṣà ọ̀hún, ìní Yorùbá ń pè ní Mògún. Bàbá fẹ́ ṣàpèjúwe Mògún, oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà máa ṣe ojúbọ ọ̀hún. Ojúbọ míì ibi tí wọ́n ti bọ Ògún míì, ìpèrè Ògún wà ńbẹ̀. Ojúbọ bòmíì irin ni wọ́n rì mọ́lẹ̀ ńbẹ̀. Ojúbọ bòmíì àdá, ìbọn, nǹkan oríṣiríṣi ni wọ́n kó lẹ́ńbẹ̀. Ojúbọ bòmíì òkúta, ntọ́ bá le koko ni wọ́n fi sábà sọ, ni wọ́n fi sábà ní Yorùbá ni wọ́n fi sábà máa ṣàpèjúwe òòṣà tí jẹ́ Ògún, torí òòṣà takuntakun lòòṣà Ògún. So ibi tí wọ́n ti wá máa bọ òòṣà Ògún, ibẹ̀ ní jẹ́ Ìmọ̀ Ògún. Bí Yorùbá bá wá sọ pé orí yeye ní Mògún, èyí ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ orí ní Mògún. Bó lórí ṣe wá dé Mògún láyé ìgbàanì, bàbá rẹ̀ tó bá ṣe ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ rẹ̀ jẹ mọ́ kí wọ́n pa ẹ̀ṣẹ̀ tó túrú ẹni bẹ́ẹ̀ ṣẹ̀ ọjẹ mọ́ kí wọ́n parú ẹni bẹ́ẹ̀ kí wọ́n lọ rí bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rù ẹni bẹ́ẹ̀ lórí, wọ́n mú ẹni bẹ́ẹ̀, wọ́n mú lọ dé Ògún, wọ́n wà bẹ ibẹ̀ wọ́n ti bẹ̀ lórí. Bẹ́ẹ̀ má ti wá bẹ̀rù ẹni bẹ́ẹ̀ lórí, ibẹ̀ wọ́n forí rẹ̀ lẹ̀ sí. Mògún lórí rẹ̀ wà, ibẹ̀ ni ó jẹrà sí. Òkùtù ara rẹ̀ yòókù ni wọ́n gbé fún àwọn tó bá jẹ́ bíi mọ̀lẹ́bí ẹni ọ̀hún, pé wọ́n mọ̀ gbókùtù ara rẹ̀ nìkan wọ́n lọ rèé sí. Tí ó bá wá jẹ́ pé ẹ̀ tí ò ní mọ̀lẹ́bí ni wọ́n sòkùtù ara rẹ̀ wọ́n ṣe bákan. Ṣùgbọ́n orí gangan ìní máa wà ní Mògún. Orí tí wọ́n bá bẹ́, orí èèyàn tí wọ́n bá bẹ́ ìní wà Mògún. Ṣùgbọ́n ayé ti dayé ọ̀làjú, kò sẹ́ni tí bẹ́ orí ẹnìkankan mọ́ sí Mògún. Orí ajá lókù tí wọ́n bẹ́ Mògún nísìn, ajá ni wọ́n fi ń bọ̀gún. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí bá ń gbọ́ wa, wọ́n mọ̀ wò pé irú kí á nu ẹnìkankan ọ̀bẹ̀rí ẹnìkankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹnìkankan ọ̀bẹ̀rí ẹnìkankan mọ́ ńlẹ̀ Oòduà o. Orí ajá lókù tí wọ́n fi ń bọ̀gún báyìí. Ṣùgbọ́n láyé ìgbàanì, bí wọ́n bá fẹ́ bọ Ògún, orí èèyàn náà wọ́n fi bọ́. Bàbá rẹ̀ tó bá ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ mọ́ kú, ìdí Ògún náà wọ́n ti bẹ̀ lórí. Bàbá rí ẹni tó jẹ́ olùwọ̀ ni pé bẹ́ẹ̀ wọ́n kéde pé ẹnìkan kan mọ̀ jáde, wọ́n fẹ́ orò fẹ́ jáde àbí wọ́n fẹ́ ṣètùtù kan, ẹni ọba wá jáde, ẹni bá mú gbogbo ẹni bẹ́ẹ̀ ni wọ́n pè lólùwọ̀. Ẹni bá fẹ́ parú ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ̀ lórí, ìdí Ògún wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sí. Ni Yorùbá fi wá sọ pé orí yeye ní Mògún, ìpín ẹ̀ṣẹ̀ ló pọ̀. Kí wọ́n á ní ìpín ẹ̀ṣẹ̀ tí Yorùbá wá sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ẹ̀ṣẹ̀ tí wọ́n parọ́ rẹ̀ mọ́, iná ló ṣe wípé ìgbà tí ò ti ṣẹlẹ̀ rí kankan, àbírú ẹni bí ò tiẹ̀ ní bàbá ń gbẹ́jọ́, wọ́n pàpà lọ pa náà ni wọ́n sì bẹ́ orí rẹ̀, wọ́n gbó rẹ̀ sí Mògún. Ni Yorùbá fi wá sọ pé orí yeye ní Mògún, ni ò ní pé ọ̀pọ̀lọpọ̀ orí tí ń bẹ ní Mògún, ìpín àìṣẹ̀ ńlọ́pọ̀ ní pé ẹ̀yàn tí ò ti ẹ̀ṣẹ̀ ọ̀hún, tí ọ̀ṣẹ̀ṣẹ̀ tí wọ́n pa wọ́n lé lórí, ìlórí wọn pọ̀ jù ńbẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù ńbẹ̀ náà àwọn tí wọ́n pa á bẹ̀. Bí Yorùbá bá wá fẹ́ lórú òwe bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ sọ pé orí yeye ní Mògún, ìpín àìṣẹ̀ lọ́pọ̀. Ó ní pé Yorùbá máa lo òwe ọ̀hún lásìkò tí ẹnìkan bá fẹ́ jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí ọ̀ṣẹ̀, ṣùgbọ́n torí wípé ẹni ọ̀hún ó ti rìnrìn bọ̀sẹ̀bọ̀sẹ̀, ẹni ọba sì rìnrìn bọ̀sẹ̀bọ̀sẹ̀, ìní wọ́n fún ìkọ̀sẹ̀ lọ. Ẹni ọ̀hún ti rìnrìn sí tí ó yẹ kó rìn, ó ti ṣe tí ó yẹ kó ṣe, àbí ẹni ọ̀hún rìn sásìkò ibi tí ó yẹ kó rìn sí, àbí ẹni ogun kò tiẹ̀ ọ̀hún, àbí ẹnìkan jẹ ìyà tí ó yẹ kó jẹ. Yorùbá wàá pa òwe orí yeye ní àgbà náà ni Yorùbá pòwe orí yeye ní Mògún. Orí yeye Mògún, ìpín àìṣẹ̀ ló pọ̀. Ẹni tẹ́ ń wò tí ń jìyà ṣe ó lè má jóun lọ́sẹ̀ṣẹ̀ ọ̀hún. Àpòrọ̀ rẹ̀ mọ́ yìí, ó lè má jóun gangan ló jalè ọ̀hún, ó lè má jóun gangan ló jí nǹkan ọ̀hún gbé, ó lè má jóun gangan ló bà nǹkan ọ̀hún jẹ́. Kò wá dìgbà tí èèyàn bá ń jìyà ẹ̀ṣẹ̀ tán, kò dìgbà tí èèyàn bá ń jìyà ẹ̀ṣẹ̀ kí Yorùbá tó parí òwe ọ̀hún. Yorùbá tó máa wá pa orí yeye ní Mògún, ìpín ẹ̀ṣẹ̀ ló pọ̀.
láti jẹ́ kí ẹni tí ó fẹ́ ṣèdájọ́ àbí ẹni tó fẹ́ gbẹ́jọ́ ẹnìkan rò láti jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ ó lè ronú jinlẹ̀ pé orí yeye ní mògùn ìpín àìṣẹ̀ lọ́mọ̀pọ̀. ìyẹn ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jìyà ẹ̀ṣẹ̀ nǹkan ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń jìyà ẹ̀ṣẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe wípé ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jẹ òun àwọn gangan ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ náà. ẹ̀já sọ pé wọ́n wá wọn rí. wọ́n lé wọn bá. wọ́n lé wọn bá. wọ́n wá wọn rí. ọ̀nà tó mi bá wọnú àgbọn. wọ́n wá wọn rí. ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀ nẹ́tíwọ́ọ̀kì ní ìsìnbákànbákan àti ìbí nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ṣe máa ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ọjọ́jọ́ tọ́sí lórí ètò àyọkà àròtọ̀ nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún yóò máa lọ yóò máa bọ̀ níbi ìlẹ̀kẹ̀dí. òwe tá a mú wá lọ́sẹ̀ yìí òun láti parí rẹ̀ tá a sì ti yànnà náà tá a ti sọ àsìkò táwọn àgbàlagbà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn bàbá wa àsìkò tí wọ́n lórí òwe ọ̀hún la pè ní orí yeye ní mògún ìpín àìṣẹ̀ ló pọ̀ orí yeye ní mògún ìpín àìṣẹ̀ ló pọ̀ ẹ̀jẹ̀ dókè lọ́rùn náà ẹ̀jẹ̀ délé agbára náà mo tún padà bọ̀ délé agbára náà mo padà bọ̀. ìyàwó dùn lọ́sìngín ọkọ tún mi gbé ọjọ́ náà rí bí àná tí adéyínká adéwálé ọmọ wọn lára èkìtì díyàwó samson adéwálé ojúlówó ọmọ wọn níjẹ̀bú rẹ́mọ ìjẹ̀bú lọ́kọ̀ èkìtì jọ ìgbéyàwó jóni tí wàá pọ́dún mẹ́wàá o ẹ wá bá wọn yọ̀ ọjọ́ 21 oṣù kẹta 21st of March 2015 láyẹyẹ àjọ̀dún ọdún kẹwàá tọkọtaya yóò wáyé ní People's Convention Center 2710 Irving Boulevard Irving, Texas. MJA Boutique àwọn ní ọ̀tá gèlè àti fìlà tá a mú fún 10th wedding anniversary àti royal night tọkọtaya adéwálé ẹ pè MJA Boutique lórí aago 469-774-1194 tàbí 972-544-4829 aago 8 alẹ́ gẹ́gẹ́ láyé yóò bẹ̀rẹ̀ tìlù orin àtijọ́ sì sọ̀kalẹ̀ ní rẹ̀bùtù àwọn olórin ọjọ́ náà ni Jimmy aka Dastain AKT àlàyé tó ń bùgá àti earthquake alanta láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ wá fijó àti lù jẹ́ tọkọtaya adéwálé sí ọba kírímìsí ọba of Atlanta Georgia ní father of the day
on behalf of DNC Radio tó kalẹ̀ sí Dallas lórílẹ̀‐èdè Amẹ́ríkà mo kí tọkọtaya Adéwálé ẹ kú oríire. ó ń ṣe lóòrọ̀. I can just stop thinking about you, my love. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọ̀nà Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀ èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectioners beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ẹ káàbọ̀ padà sórí ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò orílẹ̀-èdè Amẹ́ríkà ìní DNC rédíò wà ìlú Dallas lórílẹ̀-èdè Amẹ́ríkà ní Elédùmarè fìdí iléeṣẹ́ DNC rédíò òun ló fi sọlẹ̀ sí ibẹ̀ náà la wà lọ́sẹ̀ yìí ká ti mẹ́tò àyọkà àròtọ̀ wá sí gbogbo etí ẹ̀yọ́ máa darí hun káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè ẹ̀gbẹ́yé níbi tọ́ba òkè tó fi orílẹ̀-èdè ayé sọlẹ̀ lé lórí. Abala tá a bọ́ sí ńlá pè ní abala ìwé ìtàn àròsọ. Ìwé tá a sì ti ń kà lórí ètò àyọkà àròtọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn láti bí oṣù bíi méjì sẹ́yìn ní sáà yìí lórí ètò àyọkà àròtọ̀ ìwé tá a ń kà náà la pàkọ́lé ìwé ọ̀ní ọ̀mọ̀tí kì í sàpà àkọ́lé ìwé tá a ti ń kà lórí ètò àyọkà àròtọ̀. Àìbùkí àti Àkúrú wọ inú mọ́tò tiwọn náà. Àkúrú fi ẹ̀yìn mọ́tò rìn jáde láti inú ọgbà ilé ìfowópamọ́ náà. Àkúrú dáhùn ó ní Àìbùkí dáhùn ó ní Àkúrú iṣẹ́ wo ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ṣe. Àkúrú ti mọ ìdí tí Àìbùkí fi béèrè irú ìbéèrè yìí. Ó mọ̀ wípé ìmúra wọn tí Àìbùkí rí ni. Iṣẹ́ agbèrò ni àwọn méjèèjì ń ṣe. Aṣọ iṣẹ́ ni wọ́n wọ̀ òun ló jẹ́ kí aṣọ wọn dọ̀tí. Ó tún fi kún ó ní ẹ̀yin náà ṣàmọ̀ ọ̀rọ̀ àwọn awakọ̀ pẹ̀lú àwọn agbèrò kò sí ìgbà tí ìjà kò lè ṣẹlẹ̀ láàrin wọn. Àìbùkí rò lọ́kàn ó ní
wọ́n pe ẹlẹ́fọ̀ọ́ kàkà kó dáhùn ó ní ẹ̀fọ́ òun kì í ṣe ẹ̀fọ́ àtàn àrà ló ń fú. Ibi tá a ti dánu dúró nù lọ́sẹ̀ tó kọjá ibẹ̀ náà látún ti gbé lọ́sẹ̀ yìí. Ó sọ̀rọ̀ sókè ó ní àbájọ bí wọ́n ti dé ọ̀gangan ibi tí Àkúrú ti dá mọ́tò dúró ní ìsàlẹ̀ ọjà Abodè nígbà tí wọ́n ń bọ̀. Àìbùkí ṣàkíyèsí tasí tó gbé àwọn ọkùnrin méjì ẹ̀kan níbi tí ó dúró sí, àmọ́ kò sí ẹnikẹ́ni nínú rẹ̀. Àìbùkí ń ronú. Mọ́tò tó gbé àwọn arákùnrin méjì tó wá bá Àkúrú nílé ìfowópamọ́ láìpẹ́ yìí nìyí. Kí wọ́n ló tún dúró ṣe níbí? Àbí ó yọnu ni? Ó tún rántí pé ibi tí Àkúrú ti dá mọ́tò dúró nígbà tí wọ́n ń lọ ilé ìfowópamọ́ lẹ́ẹ̀kan nìyí. Ìgbà tí yóò fi parí èrò tó ń lọ lọ́kàn rẹ̀, mọ́tò wọn ti dé ìdí arẹrẹ. Bí Àbùkí ti gbé ojú sókè, ó rí ṣọ́ọ̀bù tí ó ti máa ń ra ṣìnáàpù tàbí rẹ́gàjìn lóṣooṣù tó bá ti gba owó oṣù rẹ̀ ní ilé ìfowópamọ́ tí iléeṣẹ́ wọn máa ń san sí. Ó sọ̀rọ̀ ó ní, Àkúrú, wá àyè dúró sí, mo fẹ́ ra nǹkan. Àkúrú dá mọ́tò dúró ní ibì kan tí kò jìnnà sí ṣọ́ọ̀bù yìí lẹ́gbẹ̀ẹ́ títì. Àìbùkí bọ́ sílẹ̀, ó wọnú ṣọ́ọ̀bù tí ó ti fẹ́ ra ṣìnáàpù lọ. Bí ó ti wọ ilé, ó rí sójà kan tí ó fẹ́ ra nǹkan níbẹ̀. Bẹ́ẹ̀ ni Àkúrú rántí ìgbà tí òun náà wà nínú iṣẹ́ ológun. Bẹ́ẹ̀ ni Àìbùkí rántí ìgbà tí òun náà wà nínú iṣẹ́ ológun. Àìbùkí wà lára àwọn tí wọ́n fi tipátipá mú lọ sí ojú ogun ní àsìkò ogun abẹ́lé, ṣùgbọ́n kò pẹ́ nínú iṣẹ́ ológun rárá. Ọdún 4 péré ni ó lò níbẹ̀. Bí ogun abẹ́lé yìí sì ti parí tán ni ó ti kúrò nínú iṣẹ́ ológun. Àǹfààní wípé ó ti ṣe iṣẹ́ ológun rí yìí gan ni ó jẹ́ kí wọ́n gbà sí iṣẹ́ ọdẹ ní ilé iṣẹ́ mọ̀nàmọ́ná. Àìbùkí jáde láti inú ṣọ́ọ̀bù yìí. Ó kó ìgò ṣìnáàpù méjì pẹ̀lú ìgò rẹ́gàjìn méjì lọ́wọ́. Ó ṣí ilẹ̀kùn mọ́tò wọn. Ó wọ ilé sí inú mọ́tò. Wọ́n ń lọ. Wọ́n dé ilé ọtí Ìgbádògún wà. Mọ́tò wọn dúró. Wọ́n bọ́ sílẹ̀. Wọ́n wọ inú ilé ọtí lọ. Ṣàléwá àti Wòóṣẹ́ kí wọn. Àìbùkí béèrè ìyá àta. Wọ́n ti ń dúró dè yín látàárọ̀, àmọ́ wọ́n ní tẹ́ bá dé kẹ́ rán wa sílẹ̀. Ṣàléwá dáhùn. Àìbùkí ti ọwọ́ bọ àpò aṣọ. Ó mú owó tí wọ́n fi ìwé pélébé tí òǹtẹ̀ ilé ìfowópamọ́ wà lára rẹ̀ ká papọ̀ jáde. Ó ka $2,000 náírà níbẹ̀. Ó kó fún Ṣàléwá. Káwò náà bóyá kò pé. Àìbùkí sọ fún Ṣàléwá. Ó kọjú sí Àkúrú. Ó ní, ṣé kí a sáré mu ìgò ọtí bíi 2 ká tó padà síbi iṣẹ́? Àkúrú ní kò burú. Wọ́n jókòó. Wòóṣẹ́ mú ọtí fún wọn. Ṣàléwá ń ka owó tí Àìbùkí kó fún un lọ́wọ́. Láìpẹ́, Ṣàléwá kọjú sí Àìbùkí. Ó ní, bọ̀dá Àìbùkí, owó náà pé $2,000 ló wà níbẹ̀. Àìbùkí fi orí dáhùn ní ibi tí ó jókòó sí bí ó ti ń gbé tọ́ḿbìlà ọtí rẹ̀ lọ sí ọ̀nà ẹnu. Wọ́n mu ìgò ọtí méjì. Wọ́n dìde. Wọ́n jáde bọ́ síta. Wọ́n wọ inú mọ́tò wọn. Wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn. Kí wọ́n tó jáde, Àìbùkí rán Ṣàléwá wípé kí ó sọ fún ọ̀gá wọn tí ó bá dé wípé òun sì máa padà wá ní ìrọ̀lẹ́ tí òun bá ti kúrò ní ibi iṣẹ́. Àìbùkí sọ̀rọ̀ bí mọ́tò wọn ti ń lọ. Ó ní, Gbénga, wàá sáré fi mọ́tò gbé mi wá sí ibi ní ìrọ̀lẹ́. Tí o bá ti já mi sílẹ̀ tán, wàá gbé mọ́tò padà sínú ọgbà. Inú Àkúrú dùn bí ó ti gbọ́ wípé òun nìkan ni ó máa gbé mọ́tò padà sí inú ọgbà. Orí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dáhùn ó ní, kò burú ọ̀gá, ìyẹn kì í ṣe wàhálà rárá. Ṣé bí iṣẹ́ awakọ̀ ni wọ́n gbà mí fún? Iṣẹ́ yẹn náà ni mo dẹ̀ ń ṣe. Àkúrú bẹ̀rẹ̀ sí ní súfèé. Ó ń fi ìfẹ́ kọ orin oríṣiríṣi. Ó sì hàn lójú rẹ̀ pé ayọ̀ kún inú ọkàn rẹ̀. Àìbùkí fura pé ara Àkúrú yá gágá ju bí ó ti máa ń ṣe tẹ́lẹ̀ tí òun bá sọ pé kó wá gbé òun dé ibì kan lọ, ṣùgbọ́n kò mọ ìdí rẹ̀. Wọ́n padà dé iléeṣẹ́ wọn. Àkúrú gbé mọ́tò wọ inú ilé. Ó dá mọ́tò dúró ní iwájú ọ́fíìsì Àìbùkí. Ó yára bọ́ sílẹ̀. Ó kó àwọn ọtí tí Àìbùkí rà. Ó ń lọ sínú ọ́fíìsì Àìbùkí. Àlàdé pàdé rẹ̀ lọ́nà. Ó nawọ́ sí i ní ìrètí kí Àkúrú kó wọn fún un, ṣùgbọ́n Àkúrú ní kó fi sílẹ̀. Ó kó wọn wọ ilé fúnra rẹ̀.
ṣé ẹnikẹ́ni kò béèrè mi? Àbùkí béèrè bí Àbùkí bi Àlàdé léèrè. Ọkùnrin kan wà, ó pe orúkọ ara rẹ̀ ní Akínṣọlá. Báwo ni ó ṣe rí? Àbùkí tún béèrè. Ó ga díẹ̀, kò fi bẹ́ẹ̀ lára púpọ̀. Àbùkí rántí lójijì, ó ní bá a mọ̀wé nìyẹn. Ó dúdú àbí bẹ́ẹ̀ kọ́? Àlàdé ní bẹ́ẹ̀ ni. Ó mú ìwé ìròyìn bíi 2 tàbí 3 lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, kó tó sọ̀rọ̀ kan sí 2 yóò ti fi òyìnbó kan tí ó lè yọ ènìyàn léyín sí i, àbí? Àlàdé tó ní ọkùnrin yẹn gan-an ni, kódà ó gangan ni àbá máa pè ní igi ìwé. Àbùkí tó ní kó máa béèrè ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan lọ́wọ́ rẹ̀. Ìbéèrè rẹ̀ pọ̀. Ó fi ìgbà kan béèrè ìdí tí mo fi ń ṣe security. Ó béèrè pé kí ni ìrírí mi lẹ́nu iṣẹ́. Ó tilẹ̀ fẹ́ẹ̀ lè béèrè pé ìgbà wo ni mo máa ń bá ìyàwó mi lò pọ̀. Bẹ́ẹ̀ làwọn èèbó kọngbẹ́kọngbẹ́ ń bọ́ọ̀lù rẹ̀ lẹ́nu rẹ̀. Nígbà tí ó sú mi ni mo ní, Professor, ọ̀gá mi rán mi níṣẹ́. Mo fẹ́ tilẹ̀kùn ọ́fíìsì ọ̀gá kí n lè yára lọ kí ọ̀gá tó padà dé. Mo tilẹ̀ rò wípé ó máa bí inú nú ni. Àfi ìgbà tí ó na ọwọ́ sí mi, tí ó bọ̀ mí lọ́wọ́, tó ní mo káre, mo mọ iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. Ó ní tó bá ṣe òmùgọ̀ ènìyàn mìíràn ni, ó lè máa tijú àlejò kí ó má tilẹ̀kùn ọ́fíìsì ọ̀gá rẹ̀ kí ó tó jáde. Àbùkí ní ṣé o mọ̀ pé Professor ní tẹ́lẹ̀ ni? Èmi kàn pé bẹ́ẹ̀ ni, ó sì dá mi lóhùn. Professor pilẹ̀ ni, kódà ó kàwé débi pé àwọn lọ́balọ́ba fi joyè bá a mọ̀wé ti ilẹ̀ aláwọ̀ dúdú, bá a mọ̀wé of Africa. Àmọ́ kínní kan ló bá a já. Bó ti lówó tó kò máa yé jẹ, kì í mu ẹmu, bẹ́ẹ̀ ni kì í mu ọtí òyìnbó, kì í ṣe fàájì kankan. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lọ́ọ̀yà kan ni mo ti mọ̀ ọ́n. Àlàdé rò lọ́kàn. Ó ní ọ̀tọ̀ ní nǹkan tí mo rò pé ọ̀gá máa sọ nípa àléébù ọkùnrin yẹn. Gbogbo ènìyàn lẹ ti sọ di òkú ọ̀mùtí bíi tiyín. Ó rẹ́rìn síta. Ó rẹ́rìn síta. Ó ní ọ̀gá, bẹ́ẹ̀ ni ti àwọn ọ̀mọ̀wé ṣe rí. Ìgbésí ayé tí wọ́n yàtọ̀ gédégédé. Ṣé kò sọ pé òun máa padà wá o? Àbùkí béèrè. Nítorí èmi kò ráyè ìbéèrè rádaràda. Olówó tí ò máyé jẹ, ó pòṣé, ó wọnú ọ́fíìsì rẹ̀ lọ. Bí ó ti fẹ́ wọlé, ó rí Àkúrú tí ó dúró lẹ́nu ọ̀nà. Ṣé ẹ̀yìn ni ó kúkú kọ sí i ní gbogbo ìgbà tí ó fi ń bá Àlàdé sọ̀rọ̀? Àkúrú ní ọ̀gá, ìgbà wo ni mo máa gbé yín lọ sí ibẹ̀ yẹn? Tó bá tó nǹkan bí agogo 4:30 ni a máa lọ. Wàá fi lè tètè dá mọ́tò padà sínú ọgbà kí agogo 5 tó lù. Àbùkí dá lóhùn. Kò burú, tó bá ti yá kí ẹ ránṣẹ́ sí mi. Kò burú tí ó bá ti yá kí ẹ rán Àlàdé sí mi. Ó kọjú sí Àlàdé. Ó ní èwo ló ṣe ọ̀gbẹ́ni oníkoto? Ó fọwọ́ lu koto tí Àlàdé dé sí orí. Àlàdé ní ara rẹ̀ mà yá gágá lónìí. Àbó ti jẹ owó kan ni. Àkúrú dáhùn, ó ní wàhálà ló kó rẹ sí. Wàhálà tí ẹ nìyẹn, máa wí bẹ́ẹ̀ kiri. Agogo 4 kọjá ìṣẹ́jú 15. Àkúrú kan ilẹ̀kùn. Ó wọ ilé sí inú ọ́fíìsì Àbùkí. Ó ní ọ̀gá, aago 4:30 ti fẹ́ lù. Ẹ jẹ́ kí a máa lọ kí n lè tètè gbé mọ́tò padà wá sí inú ọgbà. Àbùkí dìde. Ó tún ọrùn aṣọ tí ó wọ̀ ṣe dáadáa. Kọ̀ǹdọ́kítọ̀ aláwọ̀ eérú ni. Láti ìgbà tí Àbùkí ti wà ní ipò igbákejì sí ọ̀gá àgbà pátápátá ni kò ti wọ ṣòkòtò péńpé tàbí dé koto mọ́. Aṣọ iṣẹ́ nìkan ni ó máa ń wọ̀ pẹ̀lú ṣòkòtò gígùn. Ṣùgbọ́n láti ìgbà tí ó ti di ọ̀gá àgbà pátápátá ni kò ti wọ aṣọ iṣẹ́ náà mọ́. Aṣọ tí ó bá wù ú ni ó máa ń wọ̀. Kó sáà ti jẹ́ kọ̀ǹdọ́kítọ̀, ṣé ẹgbẹ̀rún kọ̀ǹdọ́kítọ̀, aṣọ iṣẹ́ ni. Àbùkí pe Àlàdé. Bí Àlàdé ti wọlé, Àbùkí ní mo ti fẹ́ máa lọ sí ilé. Ó ṣeéṣe kí n má wá sí ibiṣẹ́ lọ́la nítorí mo ní òde kan tí mo fẹ́ lọ.
ó dẹ̀ tún ṣeé ṣe kí n wá sí ibi ó dẹ̀ tún ṣe kí n wá sí ibiṣẹ́ ní ọwọ́ àárọ̀ ṣùgbọ́n bóyá mo wá tàbí n kò wá ohun tí ó ṣe pàtàkì jùlọ ni wípé kí gbogbo yín gbájúmọ́ iṣẹ́ yín dáadáa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni Àbùkí máa ń wá sí ibiṣẹ́ ní ọjọ́ sátidé kì í wá ní ọjọ́ Sunday rárá ṣùgbọ́n fún ọjọ́ méjèèjì yìí yóò ti yan àwọn ọmọ abẹ́ rẹ̀ tí yóò wà lẹ́nu iṣẹ́. Èmi ò sí lẹ́nu iṣẹ́ lọ́la, àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ọ̀sán ni wọ́n máa wà lẹ́nu iṣẹ́ lọ́la àti ní ọjọ́ Sunday. Àlàdé rán ọ̀gá rẹ̀ létí. Kò burú, Àbùkí dáhùn. Easy motion tourist. Easy motion tourist. Abba Jolly's Kalala. Abba Jolly's Kalala. Kamagia. Katololaye. Kamamushi. Katololaye. Kamamoya. Katololaye. Kawamoya. Katololaye. Nítorí wọ́n tilẹ̀kùn mọ́mọ́ onílé. Lójú wọn. Wọ́n tilẹ̀kùn mọ́mọ́ onílé. Lójú mi. Wọ́n tilẹ̀kùn mọ́mọ́ onílé. Ó ń kígbe. Máa wọlé o, ọmọ àṣà. Abba Jolly's Kalala. Abba Jolly's Kalala. Kamagia. Katololaye. Kamamushi. Katololaye. Ibi lárí lédọ́sẹ̀ yìí lórí ètò àyọkà àròtọ̀ nẹ́tíwọ̀kì ó sì bí ẹ̀ ń lọ jáde díẹ̀ ó sì bí ẹ̀ ń lọ jáde díẹ̀ lọ́sẹ̀ yìí ó sì bí ẹ̀ ń lọ jáde lọ́sẹ̀ yìí àmọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ńlá tún pàdé pẹ̀lú àkọ́tún ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò títí ìjọ́ mẹ́jọ. Alhaji Kesi Badru òǹlẹ́tò ètò àyọkà àròtọ̀ ní DNC rédíò. Èmi Olúwaṣèyí Akínwọnú Ọláyéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé wìnìkìn bí àti àkún apàtẹ ètò bí ẹni pàtẹ ẹlẹ́kẹ̀ Èlòmẹ́rò Ono and Primus Interparty of General Entertainment. Ìpàdé tó dìjọ́ mẹ́jọ. Pẹ́pẹ́yẹ olùgbàngudu. Orí ọkùnrin ìwọ̀ wọn. Pẹ́pẹ́yẹ